Sheik Gumi ti figbe ta o ń sá kólóbá káàkiri ó lọ́kàn òun ò balẹ̀ mọ́ o àfi bí ẹni pé àwọn nǹkan ń dọdẹ òun o ẹ̀yin èèyàn nígbà tẹ́rù bá tún ba akíkanjú ẹni tó jẹ́ pé ń bá wọn báńdíìtì jẹ ń bá wọn mu tí ń bá wọn sùn tí ń bá wọn jí tó jẹ́ pé òun náà ni ó tún ṣàyà gbàǹgbà ni ó máa pariwo wípé àwọn báńdíìtì iṣẹ́ alára wa ni wọ́n àwọn mọ̀lẹ́bí wa ni wọ́n wípé a gbúdọ̀ yà wọ́n sọ́tọ̀ o pàájọ máa bára wa ṣe papọ̀ ni ọ̀rọ̀ yìí gbẹnu tó lékenkà bẹ́ẹ̀ náà ló pakasọ o wò àwọn mùsùlùmí wọ́n ti ń jáde lọ́lọ́kan òjọ̀kan wípé Sheik Gumi ó ti ń bojú àwọn jẹ́ o bẹ́ẹ̀ ló ń dojú ẹ̀sìn ó ń dábòlẹ̀ tán yányán ni látàrí pé ó ní kò síbì kankan nínú kùránì tí kùránì ti fọwọ́ sí wípé ká máa support àwọn báńdíìtì wọ́n ní Sheik Gumi tó sì mọ̀ pé èèyàn ńlá ni ọ́ láwùjọ àwọn mùsùlùmí wípé àwòkọ́ṣe sì ní Sheik Gumi ló jẹ́ sí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àwọn mùsùlùmí pátápátá wípé irú ẹ̀sáǹpù wo ni Sheik Gumi ló ń fi sílẹ̀ yìí àti wípé gan kí ni influence tó fẹ́ máa ní nínú ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí tó kù wò nǹkan tí ń bẹ nínú fọ́nrán tí mo mú wá yìí nǹkan méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo fẹ́ kẹ́ farabalẹ̀ gbọ́ gbólóhùn tí ń jábọ́ tí ń rébọ́ lẹ́nu mùsùlùmí jáde tí ń sọ̀rọ̀ yìí tó sọ yìí pé ojúgbà òun tì fún Sheik Gumi bẹ́ẹ̀ sì ni pé inú òun bàjẹ́ gan fáwọn ìgbésẹ̀ tí Sheik Gumi tó ń gbé ẹ̀yin èèyàn tẹ́ ò bá gbàgbé ẹ rí i pé ní kò pẹ́ yìí ni àwọn ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà ni wọ́n gbéra ńlẹ̀ o tó ń wá sórílẹ̀-èdè Nàìjíríà ó ti tó bí oṣù bíi mélòó kan sẹ́yìn báyìí bí oṣù méjì tó ti bẹ̀rẹ̀ sí ń tẹnumọ́ wípé tí wọ́n bá wà nǹkan ṣe sọ̀rọ̀ ìṣekúpani ìjínigbé lọ́tùn lósì táwọn agbésùmọ̀mí tí wọ́n ń ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà táwọn US sọ pé àwọn ò Gboriwole ni o àwọn Department of War ní orílẹ̀‐èdè United States lọ́hùn ní nǹkan bí ọjọ́ bíi mélòó kan sẹ́yìn báyìí lọ́jọ́ kérésì gangan lálẹ́ kérésìmesì ni àwọn Department of War yìí ni wọ́n Gboriwole tí wọ́n sì petú nípínlẹ̀ Sokoto wọ́n jẹ lérun wọ́n jọ̀nàrun wọ́n jẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn báńdíìtì yìí wọ́n ní wọ́n ya bo káàmpù wọn tó jẹ́ pé wọ́n sọ sẹ́tọ́sẹ̀hún tó sì láàmì laka dáadáa kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ wípé lára olórí àwọn báńdíìtì ìyún Tọ́jì Bello póun náà ti farapa yànnàyànnà àmọ́ kí wá ló fa nǹkan tí Gumi tó fi ń páyà tí ọkàn rẹ̀ ò fi balẹ̀ tó fi sọ pé ó dàbí ẹni pé àwọn nǹkan ń dọdẹ ẹ̀mí ọ̀hún tẹ́ ò bá gbàgbé ẹ rí i pé lọ́gán tíṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ ni Gumi ti jáde síta tó ti bẹ̀rẹ̀ sí ní fi ìkìlọ̀ ńlá ránṣẹ́ sí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà wípé kí wọ́n tètè lọ tàmínéètì àjọṣepọ̀ tí ń bẹ láàrin Nàìjíríà àti orílẹ̀-èdè United States kó tó di pé wọ́n Gboriwole wọ́n máa bá a dojú kọ àwọn bandit wa torí Gumi ti rí i pé àwọn bandit àwọn orílẹ̀-èdè yìí àwọn ìjọba wọn ò nípa àti agbára láti borí àwọn bandit ìgbà tó wá rí i pé opportunity yọ pé wọ́n ti jọ làyàtì papọ̀ àwọn Department of War orílẹ̀-èdè Amẹ́ríkà àtàwọn ìjọba orílẹ̀-èdè Nàìjíríà wípé wọ́n ti jọ lẹ̀dí àpò pọ̀ láti rí i dájú pé wọ́n gbá gbogbo àwọn bandit tí ń bẹ lórílẹ̀-èdè yìí wọ́n gbá gbogbo wọn kúrò yẹ́bẹ́yẹ́bẹ́ àtìgbà náà ní bẹ̀rùbojo ló ti dé bá Gumi ẹ̀yin èèyàn ó ní pé attention ti wà lórí òun báyìí àfi bẹ́ẹ̀ ni pé òun gangan ni àwọn US ni wọ́n ń wá káàkiri ó ní pé torí pé kí ni pé gbogbo àwọn ideology àwọn tí ń hèdì tí ń support àwọn bandits tí ń kí wọn lọ́wọ́ tí ń kí wọn lẹ́yìn pé gbogbo wọn pátápátá láwọn ìjọba United States yìí ni wọ́n sì padà máa mú lọ́kọ̀ọ̀kan léjèèjì tẹ́ ò bá gbàgbé ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ gbà ni àwọn àjọ DSS ní wọ́n ti invite Gumi fún interrogation fáwọn ìwádìí òfin tó jẹ́ pé wọ́n ṣe ń mú ni wọ́n filẹ̀ wọ́n invite ẹ̀ wọ́n tún yọ̀ǹda ẹ̀ ṣé agbára ìjọba Nàìjíríà ò ká Gumi ni ẹ̀yin èèyàn àbíbò lẹ ṣe rí i sí torí eléyìí ó ní agbára ó lékenkà bẹ́ẹ̀ náà ló pakasọ o Gumi ti ń sọ báyìí pé ọkàn òun ò balẹ̀ o pé àyà ń fò òun bẹ́ẹ̀ sì ni ẹ̀mí òun bẹ nínú ewu ó fi gbé ta wípé àfi bẹ́ẹ̀ ni pé àwọn kan wọ́n ń dẹ ọdẹ ẹ̀mí òun ẹ̀yin èèyàn
àfáà tẹ́ ń wò ń sàlẹ̀ yìí òun náà jáde o bẹ́ẹ̀ ni ó bẹ̀rẹ̀ sí ní jábọ́ ní rébọ̀rọ̀ wípé Gumi ti ba ojú àwọn mùsùlùmí jẹ́ bó ti bojú wọn jẹ́ gidi gan ni pé kò kì í ṣe irú Gumi ló yẹ kó máa rí nírú ipò báyìí àbí nínú àyè báyìí torí pé kí ni wọ́n ní Gumi tẹ́ ń wò yìí pé ó jẹ́ ọ̀kan gbòógì pé sheik ni àgbà mùsùlùmí ni àgbà àfáà ni wípé ṣé irú ẹni tó yẹ kó máa lé good example fáwọn tí ń bọ̀ lẹ́yìn ṣóun náà ló yẹ kó wá máa ṣàyà gbangba kó máa sọ̀pọ̀tù àwọn bandit pé bandit tí o agbúdọ̀jọ́ máa gbé papọ̀ ni o pé kódà wọ́n ní àkókò kan bẹ tí Gumi sọ wípé wọ́n gbúdọ̀ set national budget fáwọn bandit lórílẹ̀‐èdè Nàìjíríà kó tó di pé wọ́n ní wọ́n padà wá debunk ọ̀rọ̀ yìí pé ṣé irú Gumi ló yẹ kó máa ṣerú àwọn ìgbésẹ̀ tí ń gbé yìí ló yẹ kó máa tako àwọn US wípé tí ò bá kàn ti ẹ̀rọ ayé àwọn èèyàn pé ó yẹ kó wọ ayé àwọn vulnerable people táwọn bandit ń gbé àwọn èèyàn táwọn bandit ti gbé tí wọ́n ti padànù tí wọ́n ti gbowó lọ́wọ́ wọn ó ní tó bá yá Gumi ó máa jáde síta wípé wọ́n ti ṣe àwọn bandit yẹn tẹ́lẹ̀ ni wọ́n ń gbẹ̀san ni wọ́n ń ṣe gbá ni wọ́n ń ṣàwo ni pé ṣé irú Gumi ló yẹ kó ń bá nírú àyè báyìí ẹ̀yin èèyàn ẹ jẹ́ ń gbé àfa ìwọlé kẹfà ìbàlà wàá gbọ́ wìrìwìrìn lẹ́nu ẹ̀ tó ráfà yìí ó ń jábọ́ bẹ́ẹ̀ náà ló ń rí bọ̀rọ̀ nínú fọ́nrán eléyìí tí mo mú wá fún yín tí ò bá gbàgbé ẹ rí i pé Saudi Arabia lọ́jọ́ sí ní oṣù karùn-ún ọdún 2025 tí Gumi fẹ́ wọbẹ̀ ẹ rí i pé wọ́n dá padà torí pé kí ni àwọn orílẹ̀-èdè tó jẹ́ mùsùlùmí country gan wọ́n tún dá Gumi padà torí pé wọ́n ní ẹ̀sìn tó ń gbé dání tiẹ̀ ẹ̀sìn mùsùlùmí tó gbé dání àwọn ẹ̀sìn mùsùlùmí tí ń jagun ni táwọn muslim country bá lè reject Gumi tó jẹ́ sheik a jẹ́ pé ọ̀rọ̀ ẹ̀ ó ti ní nǹkan nú ẹ wo ẹ má jẹ́ n sọ̀rọ̀ jù ẹ jẹ́ n gbé àáfà ìwọlé kẹfà balẹ̀ wá gbọ́ gbogbo àlàyé ọ̀rọ̀ tó sọ nínú fọ́nrán ilé tí mo mú wáyé ẹ má yí kúrò ńbẹ̀ Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà ẹ kú kalẹ̀. Top of the day, ladies and gentlemen. I hope this meets you well. Honestly, with the way Sheik Gumi is going, he's going to even cause more harm than good to the religion of Islam. I sincerely do not support what he's doing because I wonder how you are going to be sympathetic to terrorists and forgetting the victims of the terrorists. How can we continue like this? And if Sheik Gumi continues to do what he's doing, it's going to even make the situation more complicated, and because he's an Islamic cleric, is going to bring more bad light to the religion of Islam. I am advising Sheik Gumi to read the room. Please, Sheik Gumi should read the room and understand what is happening and stop making, he should just stop commenting. Because he is further he's exacerbating the entire situation to be even worse than what it is. We cannot support negotiation with terrorists. There is nothing you are going to come and tell me that is going to make me accept that these guys are doing the right thing or they're unaliving people because of something was done to them. We have to be very, very strategic in our thoughts. So please, Sheik Gumi should read the room and understand the situation, because now that the whole Christian genocide thing is trending, now that we are having a lot of attention in our country, now that the religion of Islam is really painted in a bad light, it is not a good time. It is not a good time for such comments and remarks. Please, he should stop it. I am not with Sheik Gumi on his plight of negotiating with terrorists or bandits. There is nothing that you can compare to the life of a human being. You cannot compare the life of cows to the life of a human being. So this is just what I'm here to say. This has to stop. I am a Muslim and I disassociate myself from what Sheik Gumi is saying. I disassociate myself from the mode of operation he wants to imbibe and say he wants there should be negotiation with terrorists. I do not support that. I do not support that. You cannot be a terrorist apologist and you are going to expect us as Muslims to support that type of ideology. So please, Sheikh, sir,
Please, I think it's high time you just step by the side and let's see how these things is good. Because now you are exacerbating it, you are making the entire situation worse, and then the religion of Islam is being painted into a much more bad light. Because now people are saying that, oh, this is it, since he's an Islamic, because you being an Islamic cleric, you are like a key figure in Nigeria and the religion of Islam in Nigeria. So anything you say is going to be generalized and is going to be taught that every Muslim in Nigeria has the same context, has the same ideology of negotiation with terrorists. I disassociate myself from that, and please, sir, I urge you to just please remain quiet for the meantime. I'm begging you in the name of God. Negotiation with terrorists has no place. It has no place in humanity. How do you want the families of the people that were unalive to think? How do you want them to feel and think? Please, sir, this should stop. Thank you. Peace and love. èwo ni kójú ṣàdédé máa ṣomi tàbí kójú ó máa ṣú ohun tó dáa kọ́ ni kójú ṣàdédé máa ṣe pin kọ́mọdé máa lògò kó tó ríran láì lọ patí ọ̀nà àbáyọ ti dé o. Vista Natural Eye Antioxidant Capsule ti dé láti kojú àìsàn yòówù tó lè máa bọ̀ fínra kójú ó máa ṣomi bàìbàì tàbí kójú ó máa ṣe pin kì í ṣe ohun tó dára rárá. Vista ló lè kojú ẹ̀ òpin ti dé bá cataract glaucoma blurry vision tàbí terry eyes. Vista capsule jẹ́ oògùn tá a fi ewé àti egbò ṣe àwọn dókítà sì ti fi òǹtẹ̀ lù òpin ti dé bá àìlèka bíbélì tàbí kúránù kákàwé díẹ̀ kójú ó máa ṣe pin tàbí kó bẹ̀rẹ̀ sí ní wò bàìbàì yálà o ní àrùn ojú ni tàbí o ò ní o lè lo Vista capsule láti sọ rárá sí àrùn ojú tó fẹ́ máa juwọ́ sí ọ tọmọdé tàgbà sì ni Vista capsule wà fún láti ọ̀dà fún Vista capsule ó yá pé nọ́mbà yìí 09038067022 lẹ́ẹ̀kan sí 09038067022 àwọn alágbàtà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà Vista Natural Eye Antioxidant Capsule ọ̀gá fún gbogbo àìsàn ojú. àdìtú ètò kan tọ́lọ́run ọba mi yọ́nú sí ètò tá a gbé kalẹ̀ láti kọ́ ọmọ aráyé lọ́gbọ́n ètò tá a ti ń tú àwọn àṣírí tó kẹnu tó fẹnu tó lọ́rìn àwọn àṣírí tó wà lábẹ́ aṣọ tí ń kọ́ni lọ́gbọ́n àwọn ìlàkọjá àwọn èèyàn tó kà màmá ó yá máa sáré tètè lọ sórí ìkànnì wa níbi tẹ́ ti máa jẹ̀gbádùn ètò àdìtú níbi tí a ti máa tú pẹrẹpẹrẹ àwọn àṣírí kò tán síbẹ̀ o àǹfààní tún wà fún gbogbo àwọn tó bá ń wo fọ́nrán wa láti ìbẹ̀rẹ̀ dópin gbọ̀n láti fi recharge card wọ 1,000 naira ṣèfàjẹ́ lórí gbogbo fọ́nrán àdìtú ó yá tara ṣàṣà lọ sórí YouTube kẹ́sì tẹ àdìtú reality show rí pé o subscribe like comment share kó o sì má gbàgbé láti tẹ agọ́nẹ́bẹ́tẹ́ tí bẹ́ẹ̀ oní ọ̀mà ta olólobó wípé a tún ti du àwọn fọ́nrán míì síbẹ̀ àdìtú ètò àwòkọ́gbọ́n.